kò ní sí ìdìbò ní 2023 bí Olúwa ṣe fi hàn nìyẹn kò yí padà o kò ní sí ìdìbò. ṣùgbọ́n ìsọ̀kú tí Tinubu bá wọlé. bẹ́ẹ̀ ni màá sọ màá ajẹ́ pé kò sọ lọ́run màá lọ́ máa sọ kùtù ìdí tí mo sọ fún mi nìyẹn ajẹ́ pé Ọlọ́run rán mi ní nǹkan tó ń sọ bẹ́ẹ̀ nìyẹn o ajẹ́ pé Ọlọ́run rán mi ń tẹ́ màá kúkú lọ́ máa dá ifá tó ṣe é sì màá máa jí pé ilé màá máa ṣe bẹ́ẹ̀ ẹ̀ nǹkan tó ń sọ ni màá padà sí nǹkan tó àwọn baba ńlá mi ń ṣe. Mo kí ẹ̀yin bàbá pé ẹ kú iṣẹ́ olúwa kú sọ agbára dọ̀tun. Kí n tó máa tẹ̀síwájú nínú fídíò mi lénìí mo kọ́kọ́ fẹ́ kí n kankan yé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí mi ò wá láti condemn ìránṣẹ́ Ọlọ́run kankan. Ọ̀rọ̀ bíbélì ni mo fẹ́ tẹ̀lé. Bíbélì sọ pé kí a má ṣe bá àwọn alàgbà wí ṣùgbọ́n kí a gbà wọ́n ní ìyànjú. Ìyànjú ni mo bá wá lénìí torí tí a bá wò á rí i pé láti ìgbà tí a ti dìbò tán tí bàbá wa Bọ́lá mi ti wọlé làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi kùbákùbí ọ̀rọ̀ sí àwọn bàbá wa nínú Olúwa tí wọ́n ṣe sọ̀rọ̀ tán yìí. Kódà àwọn ẹlẹ́sìn kejì tí wọ́n jẹ́ ọmọ ìyá wa àwọn kan nù wọn wọ́n sọ̀rọ̀ sí wọn pé irú Ọlọ́run wo làwọn ń sìn tí ó jẹ́ pé nǹkan tí wọ́n ló máa ṣẹlẹ̀ kò padà ṣẹlẹ̀. Lè yẹ pé a rí nínú àwọn bàbá yìí náà tí wọ́n ti jáde tí wọ́n ti fèsì. Nínú apá kejì fídíò yìí màá gbé fọ́nrán ibi tí wọ́n ti fèsì jáde màá dẹ̀ ṣe àwọn àlàyé kan nípa nǹkan mẹ́ta tí ìránṣẹ́ Ọlọ́run gbọ́dọ̀ ní tí ò bá fẹ́ máa kó rẹ̀ sí tàbí ọmọ ìjọ mẹ́jọ bí eléyìí. Ṣùgbọ́n nínú fídíò eléyìí màá ṣàlàyé nǹkan kan gbòógì nínú ìyànjú mi fún ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run especially ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa. Mi ì sọ̀rọ̀ gẹ́gẹ́ bí blogger lásán ṣùgbọ́n mò ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tẹ́ Ọlọ́run rán. Èyíkéyìí nínú ẹ̀bùn tí ẹ bá ní gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run hádà ó jẹ́ èèyàn tuntun bí bàbá mi lọ́mọ ni ó jẹ́ sàwáwù bàbá mi ni tàbí ó jẹ́ sàwáwù mi èyíkéyìí nínú ẹ̀bùn tí ẹ bá ní yálà ẹ̀bùn ìríran ni ìṣípayá ni ìgbóhùn ni àlá ni ìmàyà ni ẹ jẹ́ ká máa rántí nǹkan kan tí a ń pè ní agbára àdúrà. Nínú ìjọ kérúbù àwọn bàbá wa wọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n ní aládùúrà ni ọ̀gá ríran. Wọ́n fi eléyìí ṣàlàyé ipa tí àdúrà ń kó nínú ìgbé ayé ẹ̀dá. Wọ́n jẹ́ ká mọ̀ wípé àdúrà ní agbára. Bíbélì náà sọ wípé ó ní búburú ní gbogbo ọjọ́ ṣùgbọ́n àdúrà ni a fi ń ra ìgbà padà. Bíbélì tún sọ pé ẹ máa gbàdúrà láì sinmi àti láì sàárẹ̀. So you as a man of God tó bá ń give message máa fi àyè àdúrà sílẹ̀. Ẹ má máa sọ̀rọ̀ bí ẹni pé ẹ̀yin ni ẹ fẹ́ kí nǹkan yẹn ṣẹ tàbí ẹ̀yin ni ẹ fẹ́ kí nǹkan yẹn ṣẹ arán ẹni. Ṣùgbọ́n kò sí message tọ́lọ̀ máa ń give láyé yìí ó máa ń fi àyè àdúrà sílẹ̀ ó máa ń fi àyè àánú àti oore ọ̀fẹ́ sílẹ̀ fún yàn. Ìdí nìyẹn tẹ́ bá rí inú ìwé mímọ́ nígbà tí ó rán wòlíì sọ Hesekiah pé ó máa kú. Ọlọ́run kan náà ló rán o pé lọ sọ fún ọba yìí pé ó máa kú. Ká ní ọba yẹn ò wọlé lọ tọ̀ Ọlọ́run ọba lọ kó lọ gbàdúrà ìdá yẹn á ṣẹ. Ṣùgbọ́n ọba yìí ó wọlé tọ̀ Ọlọ́run lọ pé Ọlọ́run èyí ti jẹ́ wo iṣẹ́ ìsìn mi wájú rẹ̀ fi àánú gbà mí fún mi ní oore ọ̀fẹ́. Ọlọ́run tó wá rán wòlíì ìyẹn padà sí pé lọ sọ pé kò ní kú mọ́ pé mo ti fi ọdún kún ọdún ẹ̀. Ṣẹ́tìrí pé agbára àdúrà ó ṣe pàtàkì. Agbára àdúrà yìí ni Nábótì lack tí ogun Árábù àti Jésíbẹ́lì fi borí ẹ̀. Ká ní nígbà tí wọ́n pè pé àwọn fẹ́ gbọ́ gbàjà rẹ̀ tí ó lo agídí tálíkà kó wọlé tọ̀ Ọlọ́run lọ kò ní kú tán kí Ọlọ́run tó gbèjà ẹ̀. So tẹ́yìn rẹ̀ sọ Ọlọ́run bá wọn give message Ọlọ́run ló rán yín ẹ má máa sọ bí ẹni pé ẹ̀yin lẹ fẹ́ kí nǹkan yẹn wá sí ìmúṣẹ. Bó ṣe yẹ kẹ́ máa gbé kalẹ̀ ni wípé a rán mi ní nǹkan báyìí o ṣùgbọ́n tí ẹ bá gbàdúrà dáadáa ó ṣeé ṣe kó má ṣẹ. Tàbí a rán mi ní nǹkan báyìí o ó ṣeé ṣe tí ẹ bá gbàdúrà dáadáa kó ṣẹ o. Àmọ́ iye àwọn èèyàn tí wọ́n pè ní ọmọ ológo tí wọ́n ní ó máa lọ lóyìnbó tí wọ́n ní ó máa níláárí tí ò padà níláárí tó padà lọ lóyìnbó yẹn. Nígbà tí ẹ̀ ń fún ní mẹ́sẹ̀gì yẹn ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé agbára àdúrà gbọ́dọ̀ ṣiṣẹ́. Ibẹ̀ ló ti yẹ kẹ́ ẹ sọ pé ṣùgbọ́n o ẹ gbàdúrà dáadáa o. Tẹ́ bá dẹ̀ rí mẹ́sẹ̀gì búburú sí èèyàn ó yẹ kẹ́ ẹ fi àyè àdúrà yẹn sílẹ̀ pé ṣùgbọ́n o tẹ́ bá gbàdúrà dáadáa o ó lè máa ṣẹ. Kì í ṣe pé kẹ́ máa sọ pé Olúwa sọ fún mi báyìí pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ tí ò bá ti ṣẹlẹ̀ mi ò ní sọ Ọlọ́run yẹn mọ́ torí the same Ọlọ́run tó rán yẹn tẹ́nìyẹn bá ké pe Ọlọ́run yẹn tọ́lọ́run yẹn bá fi àánú gba ẹni yẹn ńkọ́ àwọn èèyàn wa máa dáwọ́dù pé àbí kì í sọ Ọlọ́run ló rán ẹni. So àdúrà ní agbára ju
ìran lọ. Oní kérúbù, àwọn ìjọ kérúbù àti sẹ́ráfù máa ń sọ wípé aládùúrà ni ọ̀gá ríran, ẹni tó bá lè gba àdúrà ó ní ọ̀gá ẹni tó ríran. Wọ́n sì wọ́n lè rí lóòótọ́, ṣùgbọ́n àdúrà lè yí padà. Àdúrà lè yí padà. So kí ni mo fẹ́ sọ pẹ̀lú nǹkan táwọn bàbá yìí rí? Ó lè jẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run fúnra wọn pé ẹni yóò ní wọlé, ṣùgbọ́n ó ṣeé ṣe bíyá nínú ìgbésẹ̀ lórí àdúrà tó ń gbà ni àánú yẹn ti padà. Bíbélì sọ pé àánú ṣògo lórí ìtẹ́ ìdájọ́. Bíyá ẹgbẹ́ lọ́lọ́run ti padà, ó lè jẹ́ pé ẹ̀ṣẹ̀ kan ló ṣẹ̀ tọ́lọ́run wò ní wò pé àmì ìdẹ̀ ní gbé ẹ débẹ̀ tó láwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀. Báyá ó wá padà lọ tọrẹ ìdáríjì ẹ̀ṣẹ̀ ní kọ̀rọ̀, ẹ̀yin ò dẹ̀ mọ̀ mọ́, ẹ̀yin ti sọ̀rọ̀ kọjá nǹkan tọ́lọ́run rán yín. Ẹ wo Dáfídì nínú Bíbélì náà, tí Dáfídì bá ṣẹ̀ ní kọ̀rọ̀, á lọ sínú ilé, á lọ máa sun ẹkún sí Ọlọ́run ọba fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ìwọ tí Dáfídì dẹ́ṣẹ̀ lójú ẹ̀, ìwọ tí máa wò ní wò pé Ọlọ́run gbọ́dọ̀ fìyà jẹ Dáfídì, o mọ̀ pé Dáfídì lọ gbé ìgbésẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ lẹ́yìn. So ìwọ ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n bá fi nǹkan yẹn máa mọ̀ wípé ẹni máa lè padà lọ gbé ìgbésẹ̀ àdúrà. Ẹni máa lè ṣe kíni, ó lè padà lọ gbé ìgbésẹ̀ àdúrà tó lè máa mú nǹkan yẹn wá sí ìmúṣẹ. Ọ̀tọ́ má dẹ̀ fi hàn ní dáadáa pé ẹnìkan máa lọ lóyìnbó, ẹnìkan máa onógo, tí ẹni yẹn ò bá gba àdúrà, ìran yẹn lè máa ṣẹ. So tó bá ti wá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé ó máa ń sọ àsọjù, ó máa ń kàrámọ̀ sí nǹkan, ó máa padà di ẹlẹ́tẹ̀ lọ́wọ́ àwọn èèyàn ni. So when you are giving your messages, o gbọ́dọ̀ fi clause yẹn sí. Bóyá o rí dáadáa sí yẹn pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí dáadáa, sọ pé ṣùgbọ́n o ẹ gbọ́dọ̀ gba àdúrà o. Torí ìjọ tó ti ń give message yẹn fún làwọn olójú mẹ́rin náà ti rí, àwọn elétí mẹ́rin wọ́n ti gbọ́. So tẹ́ni yẹn bá wá jẹ́ ní tó relax ní bàbá lágbáyà bàbá wòlíì lágbáyà kú ti sọ bẹ́ẹ̀ pé mo lógo màá lọ lóyìnbó, tí ò gba àdúrà kàn yín lè má ṣe, á wá sọ ẹ́ di èké. Tó bá dẹ̀ wá rí ìran ìdàkejì sí, tẹ́ni yẹn wá lọ gbàdúrà tí kàn yín wá ṣẹlẹ̀, á wá sọ ẹ́ di èké. So nǹkan tó ṣẹlẹ̀ nìyí ẹ̀yin èèyàn mi, tí àwọn bàbá yìí fi wá di ó fẹ́ fi dàbí ẹni tí Ọlọ́run rán. Nígbà míì tí àwọn bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, kí àwọn máa sọ̀rọ̀ jù. Ìwọ kọ́ ló ń lo ààrẹ, Ọlọ́run ló ń lo ẹ̀. Má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ìwọ ni Ọlọ́run. Má sọ̀rọ̀ gẹ́gẹ́ bí pé ìwọ ni Ọlọ́run. Nǹkan tó ṣokùnfà nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn bàbá ẹni. Adéọmọdé ni orúkọ mi. Ẹ bá mi pín fídíò ìkiri. Ẹ má gbàgbé láti subscribe sí Adéọmọdé lórí YouTube. Ẹ tún bá mi subscribe sí Àṣírí TV lórí YouTube. Bye.